شيخا لسنه إلا وقد قيد الله له ما يكرمه عند سنه. حديث دي بابا كو غبو ما كو لاين wọ́n sì náà sórí mi má àkàràmà ṣáàbù shaykhan. ọmọdé kò ní pọ́n àgbàlagbà kan lé ní sí nìyí nítorí ọjọ́ orí àgbàlagbà ni illa waqad qayyada Allahu lahu ọlọ́run ó ti pèsè kalẹ̀ fún òun náà man yukrimu ẹni tí ọ̀pọ̀ lé عند سنه. tó náà bá dàgbà àfáwọn wọ̀nyí. يا عائبا للشيوخ من أشرين داخلوا في صبا ومن بذخين. يا عائبا للشيوخ من أشرين داخلوا في الصبا ومن مذاخي فاذكر إذا شئت أن تعيرهم جدك واذكر أباك يا ابن أخي واعلم بأن الشباب منسلخ عنك وما وزروا بمنسلخ من لا يعز الشيوخ لا بلغتي يوما بالسن إلى الشيخ. نعم. يا عائبا للشيوخ من أشرين. àgbòsẹ́ bínú dá ọdún méjì náà ló wà lọ́wọ́ mi ó lè bínú dá ọdún méjì o kọ́lá bọ́jọ́ kan. لا إله إلا الله. يا عائبا للشيوخ من أشرين. يا عائبا يا عائبا للشيوخ من أشرين. ìwọ tó ń sọ lẹ́yìn tí àwọn àgbàlagbà lẹ́yìn àti lẹ́yìn mi nítorí àṣà àìlójútì tí ń bẹ lára rẹ̀. داخلوا في صبا ومن بذخين. wọ́n mi ń bàtà orí gírí máa ń káyì tí ń bẹ lára rẹ̀ èèpọ̀ àgbàlagbà kan lé. فاذكر إذا شئت أن تعير جدك واذكر أباك يا ابن أخي. àbá wa ní ń sọ fún ọmọdé. فاذكر إذا شئت أن تعير ọba fẹ́ máa fàbùkù kan wọn àgbàlagbà. واذكر جدك. rántí bàbá rẹ̀. واذكر أباك يا ابن أخي جدك واذكر أباك يا ابن أخي واعلم بأن الشباب منسلخ. فاعلم بأن الشباب بأن الشباب منسلخ عنك وما وزره بمنسلخ. من لا يعز الشيوخ لا بلغتي. من لا يعز الشيوخ لا بلغتي يوما بسن إلى الشيخ. من لا يعز الشيوخ لا بلغتي. ẹni tí ẹ bá pa àwọn àgbàlagbà lé ládùúgbò àti inú ilé àti ibikíbi. لا بلغتي يوما بسن إلى الشيخ. òun ò ní dàgbà. àwọn wọn wá di òun náà kò ní. من لا يعز الشيوخ لا بلغتي يوما بالسن إلى الشيخ. ẹni tí ẹ bá pọ́n àgbàlagbà lé òun náà dókítà bọ́ bá fẹ́ bẹ́ẹ̀ yìí òun náà ti kí ni ní dàgbà bẹ́ẹ̀ bá di dín dàgbà àìní dàgbà ní mú ṣe. من لا يعز الشيوخ لا بلغتي يوما بالسن إلى الشيخ. òun náà ní dàgbà èpè kọ́ ẹ máa wò ó bẹ́ẹ̀ bá ti ọmọdé kan tí ẹ̀ pọ́n àgbàlagbà lé kò ní dàgbà ọgbà àgbàjẹ ọkà tán
ọwọ́ adé lùbọ́nù. من لا يعز شيوخ لا بلغتي يوما بسن إلى الشيخ. ọlọ́wọ́ mo bẹ̀ ọ́ mo ti dáràn lẹ̀. وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. ọlọ́run nígbà níbi inú akáàlẹ̀ mi náà kà ń wo àdéhùn tẹ́ ẹ bá ti ṣe o àwọn ẹ̀dàkùn ẹ̀ sí ká ẹjọ́ ẹ̀ mú sẹ́ o wọ́n bí ahadillahi awfu wọ́n náà ló ń ṣe rẹ̀ àwọn nǹkan mẹ́wàá wáyé ewé ló ń ṣe bẹ́ẹ̀. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. àwa alákàwé yóò kó dẹ́lẹ̀ lójúdì ládùúgbò ẹ bá wọn kan ní lórí àjẹbùtà wò yìí. ذلكم وصاكم به لعلكم تتقون. àwọn mẹ́wàá wáyé o nítorí ní kí n sọ fún yín ni ẹ dákun ẹ gbọ́. afábùrà wúbi. أكرمكم الله. nínú ọ̀rọ̀ méjì tí mo fẹ́ yanjú ọlọ́run kò bẹ̀ ọ́ ẹ fura àwọn aṣáájú ọmọ kéwù láàfúrà ẹ̀. Allahumma ya wajid al-kawn. يا واجد الكون. يا واهب الكون. يا واهب الكون. ويا وارث الكون. ويا وارث الكون. ọ̀dẹ̀niọ́ ǹjẹ́ ń bẹ lórí àwọn rẹ̀. ǹjẹ́ ń bẹ lórí àwọn rẹ̀. bọ́bá sì ń bẹ lórí àwọn rẹ̀ ǹjẹ́ ó lò ó. àwọn wàlíyọ̀ ọlọ́run tí wọ́n péjọ lágbàáyé. Allahumma qabil bihara zunubi bi kathratin min afwik. àbí. اللهم قابل بحار ذنوبي بقطرة من عفوك. إذا قلنا آية بلغوا أني ولو آية. mélòó ni rí jama mẹ́wàá ọlọ́run gbé kalẹ̀ mí. àwọn àfáà kan wá lọ péjọ pé ọ̀pá tá a bá fi ilé òsì lọ àyèjó jìnnà máa. ọ̀pá tí èèyàn bá fi ní òsì lọ àìjọ́ jìnnà ìjọ́ sọnù agbésórígun lé ní bàbá wa ọlọ́wọ́ jẹ́ kí àtìbọ̀tọ́ dáa ó ti dáa ná ayé ti rí bẹ́ẹ̀ Mustapha Alhaji wa Justice Mustapha Akanbi Foundation àbí ó sì dákẹ́ ẹbọ̀ wà ní Kwara Hotel níjọ́ náà èmi èyí lọ bẹ̀ mọ́ lọ bẹ̀ níjọ́ náà ní pé bàbá yìí foundation rẹ̀ ni wọ́n fẹ́ gbé kalẹ̀